gbogbo bí sílẹ̀ Yorùbá wà ẹ tètè máa bá mi share rẹ̀ síbi bẹ̀ mo fọ́lọ́ ọba bẹ̀yìn ní kíákíá lórí Sunday Igboho wọn ti ń ṣe mítì nìkan tó ní agbára báyìí àwọn bandit yẹn ti ń ṣe mítì nìkan wọ́n ti kóra wọn jọ so wọ́n fẹ́ àtàkì àwọn ilẹ̀ Yorùbá kan àwọn ọ̀bàyéjẹ́ kan sì wà nínú àwọn Yorùbá wa láti dájúdọ́ fẹ́jọ́ ṣiṣẹ́ pọ̀ láti ṣàbúrú fọmọ Adéyẹmọ àti fúnlẹ̀ Yorùbá mo fi Ọlọ́run ọba bẹ̀yẹn dákun kíákíá dákun ètè mo bá share rẹ̀ mo fi Ọlọ́run ọba búra tó bá jẹ́ pé irọ́ bá lélẹ́yìí tí mo parọ́ tí mo kàn fi ṣe léyìí pé bóyá kọ́ńtẹ́ǹtì ló ń ṣe ni èmi ni Ọlọ́run ọba tó dá mi wò mí báyìí dákun ètè mo bá share program yìí ní kíákíá báyìí mo fi Ọlọ́run bẹ̀yẹn ètè mo bá share rẹ̀ ẹ máa bá share rẹ̀ sí àwọn ilẹ̀ Yorùbá tí mo fẹ́ dákọ̀ yìí Ondo state ẹ ètè bá mi share rẹ̀ síbẹ̀ Ọ̀yọ́ state ẹ bá mi share rẹ̀ síbi ibẹ̀ ẹ dákun torí Ọlọ́run Kwara state ẹ máa bá mi share rẹ̀ síbi ibẹ̀ information kan tẹ̀ wá lọ́wọ́ láàárọ̀ yìí ní yàjó mo fi Ọlọ́run bẹ̀ ọbẹ̀ yìí ẹ dákun ogun ẹ̀yìn oníjà wá gbogbo bí sílẹ̀ Yorùbá wà ẹ dìde máa bá mi share rẹ̀ síbi ibẹ̀ mo fọlọ́ ọba bẹ̀ yìí ní kíákíá lórí Sunday Igboho wọn ti ń ṣe mítì nìkan tó ní agbára báyìí àwọn bandit yẹn ti ń ṣe mítì nìkan wọ́n ti kóra wọn jọ so wọ́n fẹ́ àtàkì àwọn ilẹ̀ Yorùbá kan àwọn ọ̀bàyéjẹ́ kan sì wà nínú àwọn Yorùbá wa láti dájúdọ́ fẹ́jọ́ ṣiṣẹ́ pọ̀ láti ṣàbúrú fọmọ Adéyẹmọ àti fúnlẹ̀ Yorùbá mo fi Ọlọ́run ọba bẹ̀yẹn dákun kíákíá dákun ètè mo bá share rẹ̀ mo fi Ọlọ́run ọba búra tó bá jẹ́ pé irọ́ bá lélẹ́yìí tí mo parọ́ tí mo kàn fi ṣe léyìí pé bóyá kọ́ńtẹ́ǹtì ló ń ṣe ni èmi ni Ọlọ́run ọba tó dá mi nu ẹ dákun ẹ máa share rẹ̀ mo fi Ọlọ́run ọba búra I get information yẹn right ni Ọlọ́run ọba mi gbọ́ ẹ bá ń sọ fún olóyè Sunday Igboho kan lọ túnra mú ẹ bá ń sọ fún wọn kan lọ túnra mú ẹ dákun torí Ọlọ́run kan lọ gbáradì dáadáa gbogbo ìwọ tó lágbára ńlẹ̀ Yorùbá ẹ̀yin jagunjagun lẹ̀ Yorùbá ẹ̀yin akọni lẹ̀ Yorùbá ẹ dákun mo fọlọ́ bẹ̀ yín ẹ má jẹ́ nǹkan kan ó ṣe Sunday fún wa mo fọlọ́ ọba bẹ̀ yín ẹ dákun torí Ọlọ́run ẹ tètè lọ ẹ má bá mi share rẹ̀ kọ̀ọ̀kan lóye la wọ́n fẹ́ ṣe aburú fún o wọ́n sì fẹ́ fi orúkọ rẹ̀ dín pẹ̀lú àwọn ilẹ̀ Yorùbá kan ẹ̀yin lẹ̀ wo nǹkan tó ń ṣe nínú igbó yẹn ẹ gbogbo ṣe takuntakun tó ń ṣe ń bẹ̀ láti lé àwọn burúkú yẹn dànù mo fi Ọlọ́run ọba tó dá mo fi búra mo fi yóò lé ọ̀rá mo fi búra mo fa àwọn gbanú mọ́lẹ̀ mo fi búra ògbónà mo fi búra mo fi èṣù búra mo fògbó búra mo fi Ọlọ́run sẹlẹ̀rì wàláhì wọ́n fẹ́ ṣe aburú fúnlẹ̀ Yorùbá wọ́n fẹ́ ṣe aburú fúnlẹ̀ Yorùbá kíákíá dàpọ̀ ẹ máa bá share rẹ̀ ẹ tètè máa bá share rẹ̀ kó kálukú múra kalẹ̀ ẹ dákun torí Ọlọ́run gbogbo àwọn ibi bọ́dà wa àwọn ọ̀nà tó wọlé Yorùbá ẹ dákun ẹ tètè báyìí ẹ̀yin security wà nílẹ̀ Yorùbá ẹ dákun ẹ má fi tìjọba ṣe o ẹ má fi tìjọba ṣe ẹ dákun mo fọlọ́n bẹ̀ yín o agbọ́ information yẹn rẹ ń gbọ́ fún information yẹn ni o agbọ́ tó kílẹ̀ dáadáa àwọn tí wọ́n jọ wà ń bẹ̀ ni wọ́n tú àṣírí ìfà wa wàláhì wọ́n tú àṣírí ìfà wa ẹ dákun ẹ máa share rẹ̀ kọ̀ọ̀kan lóye la ẹ dákun torí ọlẹ́rìí para mi ò balẹ̀ láàárọ̀ yìí ẹ máa bá wa share rẹ̀ ẹ dákun ẹ máa bá share ẹ sáà máa share rẹ̀ ni gbogbo ibi tó ọmọ Yorùbá bá wà ẹ máa share rẹ̀ síbẹ̀ gbogbo page tó bá wà platform tó bá wà tó ọmọ Yorùbá bá wà bẹ́ẹ̀ máa share rẹ̀ síbẹ̀ ẹ dákun kálukú lọ gbáradì ẹ lọ múra o ẹ̀yin bàbá wo oníṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá ẹ dákun ẹ má sùn ẹ jí ẹ lọ lè máa bọ àwọn òòṣà wa báyìí ẹ lọ máa fún wọn lóyún tí wọn bá ń jẹ báyìí ẹ dákun torí Ọlọ́run ẹ má jogun jà wá àwọn ọmọ kéékèèké pọ̀ nílẹ̀ Yorùbá ẹ dákun àwa mẹ́ni àwọn ọmọ wa àwa fálú àwọn ọmọ wa àwọn ọ̀dà bí àwọn tí wọn ò ná ní ọmọ tí wọn ò rí tọmọ rò tí wọn ò rí tìyàwó rò tí wọn ò rí tẹbí rò ẹbí gangan ló so Yorùbá papọ̀ ẹ dákun torí Ọlọ́run wàláhì mo fi Ọlọ́run ọba búra wàláhì mo fọlọ́ ọba búra bó ṣe rí nìyẹn ẹ dákun ẹ share rẹ̀ ẹ tètè má bá share rẹ̀ dákun ẹ má bá share rẹ̀ dákun. sọ máa lílẹ̀ Yorùbá bàbá ńlá bàbá rẹ̀ tọ́sẹ̀ yín ìran yín lẹ̀ lọ́ máa lílẹ̀ Yorùbá. ìgbà tí Sunday Igboho dìde Yorùbá nation gbogbo orúfẹ́ ẹ̀yin tẹ́ ẹ̀ fẹ́ kó rí sí náà nù. ṣé ìran Yorùbá ọba wa lajú wọn kalẹ̀ báyìí kí bàbá Buhari ó sì bá ti Sunday Igboho jẹ́ fúnlẹ̀ Yorùbá. bàbá ńlá bàbá rẹ̀ ìwọ tó send message yẹn sí mi ogun mélòó ni bàbá rẹ̀ jà rí? ogun ẹ̀dẹ́ lé yín gan ogun family house yín ni bàbá rẹ̀ oríjà parí. ní wọ́n máa lé ọmọ dédé ọmọ ilẹ̀ Yorùbá yìí mi ò ní tag ẹ̀ mi ò ní send mi ò ní fi picture yẹn hàn mi ò dẹ̀ ní fi message yẹn hàn ẹ get bọ̀ mi ò because mi ò ṣe content tèmi torí anybody torí ilẹ̀ Yorùbá ni mo ṣe ń ṣe so oyin tó wàá mọ̀ àwọn òbí ọdẹ bẹ́ẹ̀ àwọn arúgbó Yorùbá ni wọ́n pawọ́ pọ̀ ni wọ́n sọ fún Sunday Igboho ń gbà yẹn torí kò sí airport yẹn tí Sunday Igboho bá dé ní táìmù tí bàbá Buhari fẹ́ mu yẹn kò sí airport tó bá dé nílẹ̀ ní gbogbo Nàìjíríà yìí tí wọ́n ní mu àwọn àgbà Yorùbá wá foríkorí wọ́n á pè sí ìjókòó á gbé bàbá rẹ̀ débẹ̀ kò lè nílà ká ìlú ẹ̀ wọ́n wá sọ fún Sunday pé kó rí by road tí wọ́n bá mú ní Áfíríkà àbá ipa àwọn kò síbi táwọn àwọn jáde tán fún ṣùgbọ́n tọ́wọ́ federal government Nàìjíríà bá tẹ̀ ẹ́ wọ́n lọ láti rẹ̀ bóòlù ayé Nnamdi Kanu rí dòní ṣèjọba ti filẹ̀ ṣé wọ́n ti free rẹ̀ ìwọ́n máa lè yan Yorùbá yìí nígbà tí ọ̀rọ̀ yìí gbóná gbogbo àwọn bàbá wọn Ọbásanjọ́ gbogbo wọn náà dé Benin Republic àwọn èèkàn Yorùbá nílẹ̀ Yorùbá ìfún nínú òṣèlú gbogbo wọn náà débẹ̀ wọn láti má jẹ pé torí pé kí nǹkan kan má bàa ṣe Sunday tàbí kí wọ́n má bàa fi sẹ́ńdì ẹ̀ sí Nàìjíríà
ó wá rí òmìnira gbà láti bẹ̀ ó wá gba Germany lọ sọ ọmọ túmọ̀ tí ń jẹ́ wanted níwọ̀n máa rí tó sọ̀rọ̀ yìí sọ ọmọ túmọ̀ tí ń jẹ́ wanted. Sunday Igboho ní ìwé ìgbélú Germany, ibẹ̀ níyàwó rẹ̀ wà, ibẹ̀ lọ́mọ rẹ̀ wà, gbogbo àwọn ọmọ rẹ̀ ibẹ̀ ni wọ́n wà. Kí ni Sunday sọnù ní Nàìjíríà tí wọ́n wá káàkiri tí ìbáyé pé wọ́n yé olórí burúkú ọmọ tí ọmọ àlè bí ọmọ àlè kalẹ̀. Farabalẹ̀ máa gbọ́ sórí mi lọ, máa táàgì ẹ̀mí lẹ́yìn wọ́n gbọ́ fúnra rẹ̀. Nígbà tí wọ́n jáde wà lórí Sunday Igboho tí bàbá Buhari sì wà lórí ìjọba, àwọn èèkàn Yorùbá ni wọ́n sọ fún Sunday wípé kó má wá sí Nàìjíríà nígbà yẹn, wípé tó bá wá nígbà yẹn wọ́n tún mú ni. Kí ni wọ́n fẹ́ mú fún gan lórí pé ó ní kí náà Yorùbá ọbọ̀ lóko ẹrú. Táwọn Haúsá náà ti mọ̀ plan ṣé wọ́n ti plan ní àríwá kalẹ̀, àríwá country wọ́n ti plan yẹn kalẹ̀. Àwọn Ìgbò náà plan Biafra, ìran Yorùbá nìkan sábà fi ṣẹrú láyé ni. Yọ bẹ̀rẹ̀ pọn bàbá rẹ̀ fún tọ́sán. Ọmọdé yẹn mọ ìgbà tí bàbá Tinubu wá wọlé, Sunday Igboho wà lára àwọn tó ṣe campaign fún bàbá Tinubu ni. Sunday Igboho wá wálé nígbà yẹn, nígbà tí bàbá Tinubu dé. Àwọn bàbá wa Ládọjà wọn ò ṣòfò làákàyè bí bàbá rẹ̀. Bàbá wa Tinubu tó jẹ́ number 1 citizen ní Nàìjíríà wọn ò ṣòfò làákàyè bí bàbá rẹ̀ ṣe ṣòfò làákàyè tó fi bí wọ̀. Wọ́n wá yọ wanted tó wà lórí ọmọdé yẹn mọ́ lórí Sunday Igboho, wọ́n wá yọ wanted yẹn kù. Irọ́ bí bàbá rẹ̀ ṣe palẹ̀ yín rẹ̀ lọ́ọ̀ bá ní kí bàbá Tinubu ọ̀pá ìran Yorùbá rẹ̀. Bí bàbá rẹ̀ ṣe kó wàhálà bá lé bàbá rẹ̀ àti wádìí ẹ̀ agbẹ́tì ẹ̀. Ìwọ́n tó ti ya wèrè mi ò ní táàgì píkọ̀ rẹ̀ kankan má fọ́ bọ̀wọ́ rọ̀wọ́ mi. So Tinubu ni ọba tó máa yọ bàbá Tinubu ni ọba máa yọ wanted kó lórí Sunday ká tó wá dóde ìran aláwùsá mi kò tó dé kọ́mọ ilẹ̀ Yorùbá tí wọ́n wá máa dààmú bàbá rẹ̀ bí ìdààmú tí bàbá rẹ̀ filẹ̀ fún ọkọ̀ tó lọ ìwọ ló tún gbé yòókù bó tiẹ̀ ti ń da ìtura rí péjì ẹ̀ gbogbo nǹkan rẹ̀ àti confam ẹ̀ ọ̀kan sọ̀fọ̀ ní OPC náà ni. A ní ẹ̀wà ìfọwọ́sowọ́pọ̀ ìwọ lọ́mọ àlè ní Sunday ilẹ̀ Yorùbá sórí ẹ̀ burú ni. Ọmọ wa rí wípé oore la gbọ́dọ̀ fi san oore èèyàn tó yọ wanted kú níbi orúkọ òun náà gbọ́dọ̀ filẹ̀ òun náà gbọ́dọ̀ dúró tì àǹkó wọ́n yọ wanted kú bẹ́ẹ̀ wọ́n yọ wanted kú bẹ́ẹ̀ ṣé bá ọmọ Yorùbá tiwa ló wà lórí president báyìí kí ló dé tí bàbá rẹ̀ ṣòfò làákàyè tí wọn ò nílò wípé agbọ́dọ̀ kún tiwa náà ni. Orí ẹ̀ dá orúgan o stupid díẹ̀ o wàláhì o stupid díẹ̀ so ti gbọ́ ìtọ́ ọmọ ìlàjì ọmọ yẹn bí Sunday ọmọdé yẹn bá wá dìde Ìgbòho ṣà tó wá dìde tó wá nítorí Yorùbá lòun fi ń ṣe léyìí gbogbo wọn tọwọ bá ti kún àbí ọ̀n sọ̀rọ̀ burúkú sí orí ẹ ti burú lọ́rùn rẹ o. Àwọn ọmọ àlè àwọn àsáwọlẹ Yorùbá nù ká bá ń sọ fẹ́yìn ẹ̀yin ìyá wa ẹ mọ́ yálè àwọn ẹ̀bọ́n màlẹ́ bá dàgbà tán lù ú olórí ibú wọn máa dà dúdú wọn máa dá wàhálà lẹ́nu ọmọ ọkọ lẹ Yorùbá gangan ní Sunday Igboho. Nígbà tá a lẹ́yọ̀kan yìí tá a lẹ́yọ̀kan gbòógì yìí tẹ́ẹ̀ tó wá ń sọ wóró tẹ́ẹ̀ tó fẹ́ kó kú kò ní kú o gbogbo ibi tẹ́ ẹ bá mọ̀ kẹ́ ẹ máa sáré rẹ lọ Ìgbòho sá kò ní sọ ẹ̀mí rẹ̀ nù fún náà Yorùbá lágbára Ọlọ́run ikú rèwerèwe ò ní pa fún wa. Tẹnugbà tó dé nísìnyí bó ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ti wà Niger State o inú gbọ́yẹn náà ni wọ́n ń tọ̀ lọ Niger State o láti máa lé anybody dànù olóhùn ọ̀rẹ́ láti pààyàn àmì ẹ̀ fi lẹ Yorùbá bàbá wálẹ̀ ẹ máa lọ ó kálukú ló níbi tó ti ṣẹ̀ wá náà. Ìwọ wa ń sọ lédè lẹ́nu pọ́ máa lé kò ní dá fún bàbá rẹ̀ ẹ bá mi ṣí ẹ̀rẹ̀ kọ́ kan wèrè rẹ̀ lá máa táàgì ẹ̀ mọ́ orí ẹ̀ ó pé àwọn máa fọ̀rọ̀ lálàsí rẹ̀ wọ́n máa lé náà ló báyìí